mo dé nítorí adé mo bọ̀ ní tẹ̀bọ̀yè ìjìkún ọjà kó dominú àgbọnnù abẹ́rẹ́ òní sọnù ká pa fọ́jú láti wá ẹṣin kì í ṣẹgbẹ́ ajá o. Èmi ni olóyè Awóyẹmí Fatai Adélékè Àkànbí Adéróhunmú tí mo jẹ́ baálẹ̀ ìlú Adéróhunmú. Èmi ni táyé ṣe oníṣègùn fìmọ̀ṣọ̀kan páhà yìí láàrò tí mo dẹ̀ já kọ̀wé fún gbogbo ẹlẹ́sìn ìbílẹ̀ láàrò. Ó yàtọ̀ síra wọn. Ṣé ẹ mọ̀ pé babaláwo yàtọ̀ sóníṣègùn? Láwọn ibì kan níṣẹ́ wọn fẹ́ jọra wọn. Ìkíni kálukú yàtọ̀ síra wọn. Bẹ́ẹ̀ ni irinṣẹ́ tí kálukú ń lò yàtọ̀ síra wọn láti fi ṣèbéèrè. Babaláwo a máa kíra wọn pé àbọrú àbọyè bọ́ ṣíṣẹ́. Ogbó atọ́ asúre ìwòrìwòfú mákùn márùn ní tọmọ Ọ̀rúnmìlà babaláwo ló máa ń kíra wọn bẹ́ẹ̀. Ṣùgbọ́n oníṣègùn àwọn a máa kíra wọn pé ó mìsà ṣègùn ilé ìwé ológbè ń jẹ́ àsámọ̀sọyìn ewé ajẹ́ igbó àrò. Babaláwo a máa lọ pẹ̀lẹ́ láti fi ṣèbéèrè. Oníṣègùn a máa lo owó ẹyọ gẹ́gẹ́ bí 16 láti fi ṣèbéèrè. Nínú oníṣègùn wọ́n ń lo atọ́nà bẹ́ẹ̀ ni wọ́n ń lo omi wọ́n ń lo yẹ̀pẹ̀. Ṣùgbọ́n ẹni tó bá jẹ́ babaláwo pé babaláwo rẹ̀ ọ̀pẹ̀lẹ̀ nìkan ló máa lò kò ní tẹ́ yẹ̀pẹ̀ kò dẹ̀ ní tó 16. Oníṣègùn ló ń lọ sọ́yìn babaláwo ò ní lọ sọ́yìn. Babaláwo jẹ́ ẹni tó jẹ́ pé wọ́n ní àwọn bàbá sọ wọ́n ní bẹ́ẹ̀ ni ṣe rí ọ̀la ò rí bẹ́ẹ̀. Adífá fún babaláwo tó ń dífá ọ̀rọ̀ ọ̀run nígbà kan látijọ́. Ojoojúmọ́ ni babaláwo ń dífá. Ifá máa sọ ohun tó máa ṣẹlẹ̀ lénìí, á sọ èyí tó máa ṣẹlẹ̀ lọ́la, á sọ èyí tó ti ṣẹlẹ̀ lánàá. Bí iṣẹ́ babaláwo ṣe lọ nìyẹn. Tí a bá rẹ́nìkan tó bá ṣoògùn tó jẹ́ ó todù síbẹ̀ tí wọ́n fi pe òun fá yẹn sínú ẹ̀tù yẹn, iṣẹ́ Ifá la máa ń pè yẹn nílànà babaláwo. Iṣẹ́ Ifá ni ó yàtọ̀ sóògùn. Tá bá rí èèyàn tí ó ṣètùtù tí babaláwo bá dífá fún yàn wọ́n máa ní kó rúbọ. Tó bá rúbọ á ṣètùtù babaláwo ló nìyẹn. Tó bá ti ń di tí olóògùn ṣíṣe oníṣègùn ló nìyẹn. Tá bá ti wá ń bọ́ sí pé à ń ṣèpèsè ibi tí mo ti níṣẹ́ wọn fẹ́ papọ̀ nìyẹn. Oníṣègùn tó bá gbọ́n a máa ṣèpèsè ṣùgbọ́n babaláwo inú iṣẹ́ babaláwo ni ìpèsè ṣíṣe wà láti fi bẹ̀ àwọn àgbàlagbà. Wọ́n lè dífá fún yàn tán bá kí fẹ́ẹ̀ tó bá fọ́re wọ́n á kì lọ́nà ibi tó bá fọ́re. Wọ́n lè ní kó rúbọ. Ifá lè ní òun mẹ́bọ láti fi wá solutions ayé onítọ̀hún. Ó lè nù orí láládìmú ńbẹ̀. Ó lè jégún lé náà máa pè láládìmú. Àwọn babaláwo ló nìyẹn. Wọ́n á dẹ̀ rúbọ wọ́n á ṣètùtù wọ́n á ṣiṣẹ́ Ifá tó jẹ́ onítọ̀hún dẹ̀ máa rí ìtúsílẹ̀. Bí iṣẹ́ babaláwo ṣe lọ nìyẹn. Àwọn náà ní pèsè lọ́wọ́. Oníṣègùn tó bá gbọ́n á ṣèpèsè ṣùgbọ́n iṣẹ́ tí wọ́n dá lórí pé ẹ jẹ́ ká mú ewé eléyìí mú eléyìí ká fi ṣàgbo kára àyàn yá. Ẹ jẹ́ ká mú orí eku báyìí ká fi mú orí ẹyẹ ká jó ká sọ dóògùn ká máa la ká ṣàdúrà sí oníṣègùn nìyẹn. Ṣùgbọ́n tí babaláwo bá máa fún wa ní Ifá bóyá fáṣìrí bíbò ni á ní tẹ́ bá ti jó tán ẹ tẹ odù báyìí sí ẹ pè lọ́ọ̀kan bí báyìí. Ó mú mi rántí iṣẹ́ kan tó jẹ́ṣẹ́ Ifá. Ẹ̀gbin méjì la máa fi ń ṣe nítorí mi wà fún ìpolówó tàbí kọ́ra ẹni lóògùn. A kò fẹ́ ṣe ìyàtọ̀ tó wà láàrin oníṣègùn àti babaláwo. Tá a bá ṣàṣìjọ yẹn tán àwa tẹ Ifá Ògbèyọnú sínú ìyẹ̀rọ̀sù. Àwa máa pè pé kówókówó àwọn lóde ìkówó ìdáǹdágìrì àwo lọ́rọ̀ wòròwòrò àmì wòròrò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹni tó bá jẹ́ ọmọ ọkọ Yorùbá tàtà ó máa wá láti ìdílé olóòṣà kan. Tí ó bá jẹ́ ìdílé Ṣàngó á jẹ́ ìdílé eégún tàbí ìdílé orò. Ṣé bẹ́ẹ̀ mọ̀ páwa Yorùbá lánàá àkọsẹ̀jáyé gẹ́gẹ́ tó jẹ́ tá a bá bímọ tuntun wọ́n á ní ká lọ dáta ẹ̀. Irú ọmọ náà lọmọ òun yẹn fẹ́ yàna. Iṣẹ́ wo ló gbọ́dọ̀ máa ṣe ká ti fi sí díẹ̀ látàárọ̀ ọjọ́ kó má bàa máa ṣàṣedànù ni. Ṣùgbọ́n láyé òde òní
àwọn èèyàn ti kọ̀yìn sí o, kò sákọsẹ̀ jayé mọ́. Inú ilẹ̀ Yorùbá wa la ní pé ká mọ́ ọmọ kó lọ tẹfá, tó bá tẹfá kó lè mọ̀kè pọ̀rí ẹ̀, kó mọ nǹkan tó yẹ kó máa ṣe yàtọ̀ sí tí ò yẹ kó ṣe, kó mọ irú oúnjẹ tó jẹ yàtọ̀ sí tí ò yẹ kó jẹ tó máa jẹ́ kó tètè mókè. Ṣùgbọ́n akọ̀ àtẹ̀lé adẹ̀ ń sọ Yorùbá nù. Yorùbá ní Yorùbá ń jẹ́ o, ó sì wà níbikíbi. Tí o bá jẹ́ ọmọ Yorùbá rere, tó o bá bímọ o nẹ́tọ́ àti dá ta ẹ̀, ìwọ àti ìyàwó ẹ lẹ máa lọ ẹ̀ẹ́dẹ̀gbọ́mọ náà débẹ̀. Ẹ lọ bèrè kí ló fẹ́ jẹ́ nílé ayé ẹ̀ láti lè máa tètè máa bá a ṣe, kó lè rọrùn fún láti lè tètè ṣoríire ni. Kò sí kú ń bẹ̀, kò sáìsàn ń bẹ̀. Tó o bá jẹ́ ọmọ Yorùbá rere o gbọ́dọ̀ lè tẹfá lọ́kùnrin. Tó jọ́kùnrin wàá tẹfá, ó ṣe pàtàkì. Ifá títẹ̀ ṣe pàtàkì o, láti lè mọ̀ ká ibi tí mo dé ìṣe ojú ọ̀nà mo ṣì wà àbí mo ti ń wọ̀gbẹ́. Wọ́n máa láyé ẹ ń bẹ̀. Yorùbá ló ní ètùtù, ṣùgbọ́n gbogbo wa là ń jọ ń ṣẹbọ. Tẹ́yàn bá ti wà lórílẹ̀ tó ti ń tẹ yẹ̀pẹ̀ ó ń ṣẹbọ. Oúnjẹ tá à ń jẹ à ń ṣẹbọ ẹnu ni. Ìyàgbẹ́ tá à ń yà sílẹ̀ à ń ṣẹbọ lẹ́ni. Bẹ́ẹ̀ dẹ̀ ni ilẹ̀ tá à ń tẹ̀ ẹbọ là ń ṣe. Ẹ má jẹ́ ká tàpá sí ìlànà àti ìṣe Yorùbá, nítorí pé ohun gbogbo ló nákọsílẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ará àwọn míì tó wá láti délé eléégún tí wọ́n sọ léégún yẹmí tó yí orúkọ náà padà sí Jésù yẹmí. Mi ń tako ẹ̀sìn ọ́, mo kàn ń jẹ́ kó yá wa ọmọ Yorùbá pé ẹ lè rẹni tó wá láti ilẹ̀ òyìnbó níbi tí ẹ̀sìn Kristẹni ti wá tó máa yí orúkọ ẹ̀bẹ́ẹ̀dà sórúkọ Yorùbá. Àwa dẹ̀ ń yí orúkọ bàbá tiwa dà. Kò ní ká má là, kò ní ká má ṣàṣeyọrí. Orúkọ yín ò ṣèdènà wa níbikíbi. A gbọ́dọ̀ máa tún ṣe kó lè máa lọ síwájú, nítorí pé àwọn baba ńlá wa tún ṣe ló fi débi táwa bá yẹn. Àwa náà ò gbọ́dọ̀ jẹ́ kó parẹ́. Ó wà nínú nǹkan tó máa ń dààmú ẹlòmíì tó ti gbàgbé ilé, bóyá ẹni tí wọ́n bí tí wọ́n yí mọ́lẹ̀, tí wọ́n yí ńlẹ̀ níwájú eégún tó wá dàgbà tó ní kò sí nǹkan tó ń jẹ́ eégún. Bákan náà ṣe ń ṣe tó lọ ń tú àṣírí àwọn Yorùbá. Ó máa nípa lára o. Ẹ jẹ́ ká jáwọ́ ń bẹ̀. Ká máa ṣe nǹkan tá a bá lọ́wọ́ àwọn bàbá wa, nítorí pé ohun àdáyébá òun là ń dáyé ṣe. Tí a bá lọ ṣèbéèrè lọ́dọ̀ babaláwo, wọ́n á ní ṣé o mọ ẹbọ? Tó bá mọ ẹbọ wọ́n máa rúbọ. Tán bá ní kò mọ ẹbọ pórí láládìmù. Nǹkan tí fáyẹn sọ ní pé ẹlẹ́dàá wa ni ká lọ tọ́jú. Ká tọ́jú ẹlẹ́dàá wa, wọ́n á wá béèrè pé kí lórí gbà. Ó lè má gba nǹkan ẹlẹ́jẹ̀ kó jẹ́ orógbó obì, ọtí omi tútù nìkan. Babaláwo nítorí ẹ̀ sọ pé òun ò jẹun àná sùn kó nó gbẹran, nítorí wọ́n máa ṣòtítọ́ nǹkan tí wọ́n bá rí nínú Ifá gangan náà máa sọ. Tán bá da fáwọn kalẹ̀, tán bá wò, wọ́n máa kí fáyẹn sórí ìtàn, wọ́n á tún wá sọ̀tàn bẹ̀ tó ti ṣẹlẹ̀ sẹ́yìn. Lọ́nà tí wọ́n bá rí solution nígbà yẹn náà máa fi bẹ́ẹ̀ ni tó ń ṣèbéèrè yẹn sọ̀rọ̀. Tán bá ní ẹ jẹ́ ká lọ bá eégún ilé tàbí eégún gbàlẹ̀, ìyẹn túmọ̀ sí pé ẹni tí wọ́n dá fáyẹn fún kó lọ béèrè lọ́wọ́ àwọn baba ńlá eégún wà lé wọn rí o. Wọ́n lé ó lè ti parẹ́ ń bẹ̀, wọ́n á ní eégún kan wà níbì kan ó fẹ́ gbàjẹ́ lọ́wọ́ ẹ̀, kó lọ béèrè. Tó bá béèrè confam ni wọ́n máa bá ń bẹ̀ ni. Ìdí nìyẹn tí babaláwo kì í máa ń ríran. Ọ̀tọ̀ làwọn aríran. Babaláwo nǹkan tó bá dà sílẹ̀ ló máa sọ nínú odù tó bá wá, ló máa sọ̀tàn ẹ̀. Á dẹ̀ ṣàlàyé ẹ̀ yékéyéké fún ẹni tó wá ṣèbéèrè. Tó tá bá ní ká lọ bégún lé, ẹ jẹ́ ká lọ wádìí, a máa bégún lé wa. Tán bá ní Ṣàngó lẹ̀ ń bọ́ ń lé yín, ẹ lọ wádìí ẹ̀wẹ̀ máa bá ń bẹ̀, àfi tán bá ní sòótọ́. Òdìdí fẹnu dígun, ọ̀wàwà gbókè fọ́hùn yẹ̀rẹ̀. Ẹni bá gbóhùn olóbùrò lókèrè, á pé bí òtòrin ó pọ̀ jù ẹ̀fọn lọ. Adífá fúnrin wọ́n ń ṣọmọ Ògún. Oúnjẹ nírọ̀gún ọ̀tá. Ó ń fojoojúmọ́ kọminú àjogún. Wọ́n ní ó kára ńlẹ̀, ẹbọ ni kò ṣe. Ìgbà tí ni wọ́n ń fọ, ni wọ́n ń ṣẹ́gun. Gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò Gbáládùn ẹ máa ṣẹ́gun ọ̀tá. Ẹ máa rẹ́yìn òdì. Gbáládùn tẹlifíṣàn ní kẹ́ ẹ máa wo. Iléeṣẹ́ tó dára, tó wuyì, tó ṣe máa gbọ́ ni. Inú mi dùn pẹ̀lú abala tẹ́ ẹ wà yìí, abala ìmọ̀. Ìmọ̀ ṣe kókó, ṣe pàtàkì. Ṣùgbọ́n láti ọwọ́ àwa òbí, anátúnṣe tá a máa ṣe lórí àṣà àti ìṣe Yorùbá. Nígbà tí ọmọ bá lọ sílé ẹ̀kọ́, tí àwọn tó ń kọ lọ́hùn tán kọ lóyìnbó tó tún délé tó jóyìnbó lẹ́yìn náà ń sọ sí,
ṣé ẹ mọ̀ pé tí ń sọ àṣà àti ìṣe Yorùbá nù? Tó bá kóyìnbó nílé ẹ̀kọ́ ẹ̀yin ẹ bá sọ Yorùbá nílé, ìyẹn ò sọ pé owó yín ò fùnà, nítorí pé Yorùbá gangan ni ẹ̀yin fún ara yín. Inú Yorùbá lẹ ti ń jẹ lẹ ti ń mu. Kí ló dé tí àlejò tí ò gbóyìnbó máa wálé tọmọ ò ní lè bá sọ̀rọ̀? Nǹkan pàtàkì ló ń bá bọ̀ lẹ́yìn, ṣùgbọ́n gbà tí ó bá gbéde ọmọ tọmọ ò gbọ́ tiẹ̀ á wá gbére yẹn á gbé lọ síwájú. Ẹ̀yin òbí, iṣẹ́ bẹ̀rẹ̀ látọwọ́ yín. Ẹ jẹ́ ká máa bọ́ ọmọ sọ èdè abínibí wa, òun dẹ̀ lè dé Yorùbá. Ẹ má bọ́ ọmọ sọ èdè òdìkejì. Nígbà tó jẹ́ nílùú aláwọ̀ funfun àwọn ò kí ń sọ Yorùbá sọ́mọ wọn. Kí nìdí táwa òbí fi ń sòyìnbó sọ́mọ tiwa? Ẹ jẹ́ ká máa ti kékeré pẹ̀ka rókò, nítorí pé tó bá ti dàgbà tán apá ò ní ka. Ẹni tó bá ń wá mọ̀ ń wá ohun gbogbo. Ìmọ̀ ló ṣe kókó, ìmọ̀ ló ṣe pàtàkì. Lọ́rọ̀ nínú babaláwo, ẹni bó wá tẹ̀fá babaláwo ni, ṣùgbọ́n ẹni tó bá máa kápò fá ó máa lọ kọ́ ni, lára àmọ́ ni. Babaláwo ẹni tó tí wọ́n lọ ṣe àkọsẹ̀jayé ẹ̀, a ti mọ̀ pé òun ti ní àkọsẹ̀jayé, ó ti sọ iṣẹ́ tó lè ṣe. Ifá lè sọ pé àfi kó lọ kọ́ babaláwo. Tẹ́yàn bá wá náwó tó tẹ̀fá, tó bá núhùn babaláwo, bẹ́ẹ̀ ni babaláwo gbà pé babaláwo ni, ṣùgbọ́n kò ní lè dá sí nǹkan tó bá ń ṣẹlẹ̀ láàrin Ifá lẹ́yìn kó máa tọ́jú Ifá ẹ̀. Ṣùgbọ́n àwọn tó fẹ́ mọ wájú tó fẹ́ mẹ́yìn, nítorí tinú tí ẹ̀yìn ní Ifá fi ń rìn, ó gbọ́dọ̀ lọ kọ́ Fá. Wàá lọ kó sì kó bó ṣe lè dàgbà tó, àfi kó lọ tẹríba, kó forí balẹ̀ fún Fá. A ní Fá orí mi rè, a ní Fá dorí àyà kiri, ẹni bọrúbọ yìí ò kì í yàn kù. Wàá lọ forí balẹ̀, wàá kọ́ Fá. Lára àmọ́ náà ni. Ìṣègùn dùn láti ṣe, ṣùgbọ́n wọ́n ń kọ́ òun náà o, torí ọ̀pọ̀lọpọ̀ ló báwí bàbá ẹ̀ nílé, ṣùgbọ́n èdè tí wọ́n fi kọ́ iṣẹ́ tó wà ńbẹ̀ ò lè má yé òun. Wọ́n dẹ̀ lè má kọ́ tán síbẹ̀, kán dín nǹkan kékeré kù ńbẹ̀ nítorí kó má bàa ṣì lò. Ṣùgbọ́n tó bá ti lọ sílé ẹ̀kọ́ ìṣègùn, tán bá kọ́ lẹ́kọ̀ọ́, tán kọ́ léré, tán kọ́ légbò, kò ń ṣe pé wọ́n máa lẹ orúkọ ewé sára igi débi pé o lè mọ̀ pé igi ló ń jẹ́ orúkọ báyìí. Wàá lọ kọ́ ni wọ́n á fi hàn pé ewé eléyìí wàá wo wájú, wàá wo ẹ̀yìn, wàá gé jẹ́ wò, wàá wo oró tó wà ńbẹ̀, wàá filẹ̀. Ìmíì máa jọ ewé pé gba ó máa ń jọra wọn lóríṣiríṣi ni. Lára ìmọ̀ tó wà ń di ìṣègùn nìyẹn. Ẹ jẹ́ ká jáde láti wá mọ̀ nǹkan tí ò bá yé wa, ká wá fi lọ wá èyí tó máa yé wa. Èyí kí ni yóò yé mi, ẹ béèrè, wọ́n á sọ fún yín. Tá a bá jókòó sílé a lè rí mọ́. Wọ́n ní akirikọ́fá, òun ní rífá ré kọ́. Akirikóògùn, òun ló ń róògùn rẹ̀ gbà. Ìwọ́n tó bá wà nílé pé mo bóògùn lé, èmi náà ti doníṣègùn, àkóbá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Ìwọ́n tó wá lọ tẹ̀fá tó ní babaláwo ni mí, ó néwu lọ́pọ̀lọpọ̀. Ẹ jẹ́ ká tẹ̀síwájú nú mọ̀.